ẹ káàárọ̀ bàbá Ògbóni. Ẹ káàárọ̀ mà. Ẹ jọ̀ọ́ kílẹ̀ ló ń ṣẹlẹ̀, mo rí text tẹ send, kí ló ń ṣẹlẹ̀? Ẹ ṣeun mà, lálẹ́ ìjẹta Wednesday mo dé ọ́fíìsì mi ní on the 25 mo dé ọ́fíìsì mi mo dẹ̀ wọlé mo jókòó wọ́n mú náà lọ mo bọ́ sí waiting room tí mo ti máa tẹ̀ ń sálejò. Suddenly ni mo kàn rí pé wọ́n lẹ flyers káàkiri mi ìdẹ̀ kúrò ní ọ́fíìsì mi. Àwọn wo? Ẹ má lẹ flyer mọ́. Àwọn wo? Àwọn APC látọ̀dọ̀ Honorable Fẹ́mi Gbajabiamila, Speaker of the House of Representatives. Okay. Ẹ má lẹ kíní mọ́ ẹnu ọ̀nà ọ́fíìsì tèmi o, mo dẹ̀ wọlé jókòó mi mo dẹ̀ ń wò. Kò pé 5 minutes báwọn boys mẹ́ta kan ṣe dé nìyẹn bó ṣe kó bọ̀ wá kà mí mọ́ ọ́fíìsì nìyẹn. Aṣọ tẹ̀rí tó wà lọ́rùn mi yẹn, aṣọ iṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ àti tíṣẹ̀tì Yorùbá Nation ló wà lọ́rùn mi tí mo fi jókòó lọ́fíìsì. Mo ṣe jáde pẹ̀lú wọn nìyẹn tí mo lé wọn pa. Mo jókòó sọ́fíìsì mi ò tọ́ yín. Tí Yorùbá ṣe PC mo tí mo jọmọ Yorùbá Nation, ṣé mo lẹ́tọ̀ọ́ láti ṣọmọ Yorùbá Nation? Exactly. Láti ṣe self-determination. Ó lẹ́tọ̀ọ́ náà, ó bí mi sí Surulere ni. Gbé mi wá sí Surulere. I was born and brought up in Surulere. Tí n bá bá fẹ́ Gbajabiamila ṣe tí n bàbá ṣe mọ́ kí ni problem? Exactly. Ó ní mo ṣe politics mọ́, mo rí flag sí Sita roundabout níbi tá ti rí mi yẹn. Nítorí ẹ̀nìkan rán mi lọ sẹ́wọ̀n. I don't care. I will never go back. I'm not going back. Nígbà tó tún wá ta tún wá láyọ̀ wá láàárọ̀ àná. Ọ̀rọ̀ àwọn representative fún wọn kan wá bá mi. Wọ́n ti record gbogbo tó bá mi so I can forward it to you. Ẹ jọ̀ọ́ ẹ bá mi forward ẹ sí mi. Okay ma, kọ́ máa ṣe tí wọ́n lọ, kémi náà máa ṣe tèmi lọ. There is no problem in that. Wọ́n lè ní kí n má ṣe self-determination ní Surulere. Gbogbo tọ́ọ̀gì tó bá ní kọ́ lọ́rọ̀ wá o. Ẹni tí Fẹ́mi Gbajabiamila wá fi ṣe olórí àwọn union lójú Ẹlẹ́gba. Wọ́n wá suspend kan lára àwọn ọmọ tó wà ládùúgbò lẹ́gbẹ̀ẹ́ ilé mi àbúrò mi torí pé òun náà wà lára union. Wọ́n wá suspend ẹ̀ nítorí pé ó ń support mi. Ẹ ṣe máa suspend ẹ̀. Ẹ lè suspend ẹ̀ náà torí pé ó ń ṣe Yorùbá Nation. Mo wá lọ bẹ̀ mo ìkan mo wá wà níwájú ìta ni. Mo wá sọ fún àwọn tó rán wá wọ́n sọ fún wọn wá ní kí n má wọlé kábíyèsí pé wọ́n máa restore ẹ̀ padà pé ó yájú sáwọn ìgbà táwọn ilẹ̀ sticker ni wọ́n máa restore ẹ̀ padà. Bá dẹ̀ ń sin àwọn yẹn jáde lọ. Ibi tí mo ti ń sin àwọn tó rán wá jáde lọ tá a ti sọ̀rọ̀ tán. Èmi ò ní padà lẹ́yìn Yorùbá Nation kò sí ń tẹ́lẹ̀ ṣe o. Tí mo ti ń sin àwọn yẹn jáde lọ bẹ́ẹ̀ nìkan ti wá tó bá sọ pé òun ni secretary òun lè nìkan dá dúró fún ẹ̀rọ àmúlábò lórí burúkú ni ẹ. Òun làbúrò Bàrẹ́sì yẹn ló máa ń kó wá ní káàkiri lẹ́yìn Fẹ́mi Gbajabiamila nígbà tẹ́mi filẹ̀. Òun dẹ̀ lọ fi jẹun lórí àwọn tó ń lọ ọmọ union lójú Ẹlẹ́gba ní Surulere. Ṣé ẹgbẹ́ yẹn lọ́rọ̀ yín wá àbí ọmọ lọ́rọ̀ yín wá láyé àná tẹ́lẹ̀? Ẹ̀mí yín ò gbé mo wá bọ̀ ọ̀ka yín mo bí tẹ́tí wà yẹn gangan. Ìyẹn ni mo fi lọ káwọn ọmọ lọ́sọ̀ yẹn. Èmi ò rán yín àtẹ̀ǹtì àti everybody bí ọ̀rọ̀ any one of you bí ọ̀rọ̀ yín rárá bó ṣe rò kó mọ bó ṣe jẹ́ nìyẹn. Ok, kí lẹ rò pa lè ṣe ń sìn fún ààbò tí? Kò sí ní ta lè ṣe ju pé tó bá ta bá rí lọ́ọ̀yà kó kọ lẹ́tà sí gbogbo police station threat of life àwọn APC threat in life ni. Kì í ṣe ẹ̀yin gan, you are a representative, one threat in life àwọn tó believe in self-determination. Àwọn ní right láti ṣe politics, àwa náà ní right láti ṣe self-determination. Fundamental human right to associate. Òun ni gbogbo kinní wọ̀nyí. Ẹnìkan ò gbọ́dọ̀ di ẹnìkan lọ́wọ́ for as long as there is no violence. Àwọn náà dẹ̀ ń ṣe violence nísìn. The state government has to look into that. A máa kọ lẹ́tà sí state governor. Kó bá àwọn people wọ̀nyí sọ̀rọ̀ because we don't want a breakdown in law and order. Mi ò dẹ̀ rò pé òun náà gẹ́gẹ́ bí governor kò ní í fẹ́. Torí kọ́ máa ṣe nǹkan tí wọn ò ní lè jẹ tán. Nígbà tá a bá ti sọ nǹkan tó yẹ ká sọ. We are doing our rally peacefully. There is a right to associate peacefully and we are doing that. Àwọn ni wọ́n don't break law ọ̀hún sí báyìí. So Baba, please try to be safe. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Try to keep safe. Ẹ má dá lọ confront wọn. Ẹ stay níbi tó bá yẹ kẹ́yìn stay sí. Èmi ò fẹ́ kẹ́ máa dá lọ máa nídìí yín. Wèrè ní gbogbo wọn, bẹ̀tì wèrè náà lè pàdé wèrè lọ́nà o, kì í ṣe páwọn nìkan náà lè ṣe wèrè o. Ṣùgbọ́n ibi táwa ń lọ, nǹkan táwa gbé lọ́wọ́ ó jìnnà ju gbogbo tiwọn yẹn lọ.
so Ọlọ́run á wà pẹ̀lú yín ṣé ẹ fún mi láyè kí n rìlíìsì torí mo sọ fún yín pé mo rìkọ́ọ̀dù kọ́tà ń sọ yìí. All right sir torí ó yẹ kí gbogbo ilé gbọ́ kán lè mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ààbò Ọlọ́run á wà lórí yín àti lórí gbogbo wa. Ẹ keep safe o ẹ make sure pé wọn hot yín ẹ check ara yín ẹ check gbogbo everything. All right sir it's okay thank you sir. Janet Fashakin ni orúkọ mi ò mọ̀ pẹ́ mọ́ so. Ẹnìkan sọ fún olùṣẹ́ àmà tó bá bí ilé ẹlẹ́yìn sápò mi tó bá bí ilé ẹlẹ́pọ̀ mi ayé yìí máa bàjẹ́ ọ̀pọ̀ inú máa lẹ́pọ̀ sí ilé rẹ̀ àtàntí olú ọmọ ní ọ̀rá yẹ yìí wọlé àtàntí ọmọ àti sákìtì tó bá bí ìṣẹ́ àrùn rẹ̀ ìsánú náà wájà ìsánú wájà òun náà ní ìwé náà láti sọ ẹ̀sọ́ ló dáadáa Yorùbá ní ẹ̀ṣọ́ ní mo jẹ́ gbogbo wèrè dákọ́jọ yìí gbogbo wèrè òsì dákọ́jọ yìí àwọn àpáyé kú ẹ̀ ń ṣe èrè wọ́n bí mi tútùrù lẹ́rẹ̀ ọ̀sán tó lè fọwọ́ lálẹ́ fún olórí burúkú kan fún ìlà sẹ́yìn nìkan lóhun fẹ́ kí ti ní wọ́n tẹ́lẹ̀ wọ́n ti tẹ̀lé èmi ọmọ fẹ́ yàwó èrè ni a ti sọ̀rọ̀ a ti tẹ́jú ẹ̀